ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. ó dédé àsìkò yìí ẹ̀yin wa ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò mí. Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi. Mo jẹ́ olùkọ́ èdè Yorùbá, òǹkọ̀wé àti atọ́pinpin àwọn nǹkan ìṣẹ̀dálẹ̀. Iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa eléyìí tí a forúkọ sílẹ̀ lábẹ́ ìjọba gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ media concept jẹ́ èrò àwọn ẹ̀gbọ́n àtàtà tí wọ́n jẹ́ olólùfẹ́ èdè àti àṣà àbínibí wa. Àwọn náà ni wọ́n sì ṣe akitiyan gbogbo bí a ṣe ṣe ètò ìforúkọsílẹ̀ ẹgbẹ́ náà. Àmọ́ kàn wá ṣe wípé àwọn wọ̀nyí ṣe aṣọre bọ́ sí gbàgede káyé ó lè kíni. Ìdí náà sì rèé tí mi ò fi ní dárúkọ wọn. Àmọ́ àwọn fúnra ara wọn mọ̀ ní gbogbo ìgbà wípé mo mọ rírì ohun tí wọ́n ṣe púpọ̀. Tí a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tá à ń ṣe ní ilé-iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa eléyìí tí a mọ̀ sí ìṣẹ̀dálẹ̀ media concept, ó jẹ́ ẹgbẹ́ tí a ti ṣe àgbéyẹ̀wò àwọn ojúlówó ìtàn àbínibí wa eléyìí tó jẹ mọ́ ìtàn ìlú, ìtàn àwọn akọni, àwọn iṣẹ́ ìṣẹ̀ǹbáyé àti àwọn nǹkan pàtàkì tó yẹ kó hàn sí ojúlówó ọmọ ọkọ Yorùbá àtàtà. Àwa yìí sì ṣe agbélépìtàn òde, àmọ́ mojú ajá kò ní sọ ni. A débẹ̀ a jẹ́ kẹ́ láǹfààní láti mọ gbogbo àwọn nǹkan ìdí tí àwọn nǹkan kọ̀ọ̀kan fi rí bó ṣe rí àti àwọn pàtàkì tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa ìdí tí wọ́n fi ń pe àwọn ìlú kọ̀ọ̀kan lórúkọ tí wọ́n ń jẹ́. Nínú ìrìn àjò ọdún kan yìí, 20 oṣù kẹrin ọdún 2023 tí ìṣọdún tó kọjá, ó ní a bẹ̀rẹ̀ iṣẹ́ nígbà tí a láǹfààní láti gba òǹtẹ̀ ìjọba ní ọjọ́ 16 oṣù kẹwàá ọdún tó kọjá bákan náà. Nínú ìrìn àjò ọdún kan yìí a ti láǹfààní láti rin ìrìn àjò tí ó tó 20 níye. Lára àwọn ìlú tí a ti ṣiṣẹ́ lórí ìtàn ìṣẹ̀dálẹ̀ wọn ó ní a ti rí ìlú Òrúgbó Ìdó, èyí ní ìpínlẹ̀ Èkó, ìlú Ìrágbìjí olókè méjì takọtabo lórí àgbà, èyí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìlú Ẹdẹ mọ̀pọ̀ àrógun ajílàlá ọ̀ṣọ́ ajífọjọ́ gbogbo dàbí egbe, ìlú Òkè Igbó ní ìpínlẹ̀ Oǹdó. A tún ṣiṣẹ́ lórí Igbó Olódùmarè ní ìpínlẹ̀ Oǹdó yìí kan náà. Bákan náà la ṣiṣẹ́ lórí Èsúré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ìlú tí a mẹ́nubà yìí ó ní a ti láǹfààní láti bá àwọn orí adé ibẹ̀ sọ̀rọ̀ tí a sì ṣe àfihàn fọ́nrán rẹ̀. Lẹ́yìn eléyìí, ìsọ̀rí kejì tí a lè pín àwọn iṣẹ́ tí a ti ṣe láàrin ọdún kan yìí sí, òun náà ni àwọn ọdún ìbílẹ̀. Ṣé mọ̀ wípé tí a bá ń sọ̀rọ̀ nípa ọdún ìbílẹ̀ nílẹ̀ Yorùbá, èyí ò ní àwọn tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ìbílẹ̀, ẹ̀sìn àbínibí, àwọn òrìṣà tí àwọn Yorùbá kà sí jàǹkànjàǹkàn tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé ó ní àwọn àsìkò tí wọ́n fi sílẹ̀ lọ́dọọdún tí a fi ń ṣe ìrántí wọn, tí a fi ń kọ sára sí wọn, tí a fi ń ṣe ọdún àṣeyẹ nípa wọn. Iṣẹ́ lórí àwọn ọdún ìbílẹ̀ bíi eégún olóòlù ní ìlú Ìbàdàn, eégún alápásọ́pá ní ìlú Ìbàdàn bákan náà la dé ọ̀dọ̀ bàbá wa Fámápòwá, èyí Òkè Ìbàdàn. A ṣiṣẹ́ lórí ọdún Òkè Ìbàdàn ní ìlú Ìbàdàn yìí bákan náà ni adé ìlú Ọ̀yọ́. A ṣiṣẹ́ lórí ọdún Jẹ́lẹ́pà eléyìí tí Baṣọ̀run tí wọ́n jẹ́ olórí àwọn Ọ̀yọ́mèsì ní ìlú Ọ̀yọ́ tí wọ́n ń ṣe kò kárí ẹ̀. Bákan náà ni a ṣiṣẹ́ lórí àwọn òrìṣà tí ń bẹ ní àkàtà Alápinni tí a fi ń pe olóyè Alápinni ní Alápinni òrìṣà. Olóyè Alápinni òrìṣà náà jẹ́ ọ̀kan pàtàkì láàrin àwọn olóyè àgbà ní ìlú Ọ̀yọ́ tí a mọ̀ sí Ọ̀yọ́mèsì. Lẹ́yìn eléyìí a dé ìlú Àgọ́ Ìwòyè níbi tí a ti ṣe àfihàn ọdún Ẹ̀là ní ìlú Àgọ́ Ìwòyè. Èyí ò jẹ́ ìsọ̀rí kejì. Àwa bọ́ sí ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta. Ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta yìí ló ní í ṣe pẹ̀lú àwọn tí a lè tọ́ka sí gẹ́gẹ́ bí ẹni a lọ má ṣe gbàgbé. Wọ́n ti wá, wọ́n ti lọ nítòótọ́, àmọ́ àwọn ipa wọn kò ṣeé fojú wé náà. Nínú àwọn ẹni a lọ má ṣe gbàgbé tí a ti ṣiṣẹ́ lé lórí láàrin ọdún kan yìí, òun la ti rí
ọba Joel Adébóyè tí ó jẹ́ orímolúsì ilẹ̀ Ìjẹ̀bú Igbó láàrin ọdún 1947 sí ọdún 1955. lẹ́yìn eléyìí a ṣiṣẹ́ lórí Tìmì Àbíbù Lágúnjú, ọba kan ṣoṣo tó gorí oyè lẹ́ẹ̀mẹ́ta tí ń kú òǹbẹ̀ tí ń padà láàrin ọdún 1840 sí ọdún 1900. ó túmọ̀ sí wípé 60 ọdún ni wọ́n fi lọ tí wọ́n fi padà ní orí àpèkó tó wá di wípé wọ́n wá rebi àgbáre tójú orí wọn sì wà ní ìlú Ìbàdàn. ṣe mọ̀ bóyá ká jẹ́ kẹ́ ẹ mọ̀ odidi ọba ìlú kan tó wá padà sùn sí ìlú ibòmíì. lẹ́yìn eléyìí a ṣiṣẹ́ lórí àgbà òǹkọ̀wé pàtàkì tí púpọ̀ èèyàn ò mọ̀ wípé ẹ̀kọ́ nípa ìmọ̀ ìṣègùn òyìnbó ìyẹn medicine ni wọ́n ṣe, àti wípé dókítà ìṣègùn òyìnbó ni wọ́n, tí ó sì ṣe iṣẹ́ tí ó pọ̀ jùlọ tí ó ní kì í nípa àṣà ìbílẹ̀ Yorùbá. òyìn náà ni àgbà òǹkọ̀wé C.L. Adéoyè. lẹ́yìn eléyìí a ṣiṣẹ́ lórí ọ̀kan pàtàkì lára olóṣèlú tí kò ṣeé gbàgbé, èyàn Samuel Ládòkè Akíntọ́lá. lẹ́yìn èyí a tún ṣe àgbéyẹ̀wò àgbà òṣèlú míì, èyàn Gbàdàmọ́sí Àkàndé Adégòkè Adélabú Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́ẹ̀sì tí ó rebi àgbáre ní ọdún 1958. lẹ́yìn eléyìí a tún ní ẹ̀ka tí a tún ti ń ṣe àgbéyẹ̀wò àwọn akọni tí ọjọ́ wọn ti pẹ́. lára àwọn akọni tí a dé ilé wọn ó láti rí ilé Máyẹ̀ Òkùnadé tó jẹ́ baálé àkọ́kọ́ fún Ìbàdàn kẹta tá a wà nínú rẹ̀ yìí. lẹ́yìn eléyìí a dé ilé baálé Orówùsì tí gbogbo àwọn ọmọ wọn àti àwọn mọ́gàjì wọn sì tẹ́wọ́ gbà wá dáadáa. lẹ́yìn eléyìí a tún wá ní ibi tí a tún ti ń ṣe àpègbéyẹ̀wò àwọn akọni àtijọ́ àti díẹ̀díẹ̀ nínú àwọn tìsín. àpètò ọ̀hún ní àwọn akọni ní ilẹ̀ Yorùbá, eléyìí tí Ọlátúndé Láwùyí Ògúnníran ń ṣe atọ́kùn rẹ̀, àti láǹfààní láti ṣe àgbéyẹ̀wò àwọn akọni tó lé ní 10. wọ́n ní yìnyínyìnyín báyìí ní jẹ́kẹ́ni ó ṣe mí. gẹ́gẹ́ bí mo ṣe mẹ́nubà wípé iṣẹ́ ìdálẹ̀ àbínibí wa ò kì í ṣe iṣẹ́ àdáṣe, kì í ṣe iṣẹ́ èmi nìkan bí mi ò bá ní tọra mi, torí èlèmi náà ò sì fi tọra mi. à ń ṣe é gẹ́gẹ́ bí ẹgbẹ́ ni, iṣẹ́ àjùmọ̀ṣe ni. àwọn tí a jọ jùmọ̀pọ̀ ṣiṣẹ́ láàrin ọdún kan yìí náà ni Adékúnlé Sẹ̀míù, Ọláníyì Abíọ́dún, Ọláyínká Akórèdé Mr. Yédùn, Chioma Good God, Ọlátúndé Ọláwùyí Ògúnníran àti Ọlárónkẹ́ Ọláwùyí Ògúnníran. gbogbo wọn ni wọ́n gbìyànjú tí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ púpọ̀ títí dé ìpele tí a dé yìí. tá a bá wá dúpẹ́ lọ́wọ́ àwọn tí a jọ ṣiṣẹ́ nínú ilé tán, ó yẹ ká kọ sára sí àwọn tí a lọ kí tí wọ́n sì tẹ́wọ́ gbà wá, tí wọ́n yẹ wá sí. lára wọn ni bàbá mi àgbàlagbà, bàbá mi yè Sẹ́nẹ́tọ̀ Ọlábíyì Dúrójayé tí wọ́n jẹ́ Ọ̀túnba Kọ́láwọ̀lú ti Ìjẹ̀bú Igbó àti Gíwá ẹgbẹ́ Bọ́ba Gùntẹ́ Akilẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú. lẹ́yìn náà ni kábíyèsí ọba Adéwálé Mùsáfàrù Abdul tí wọ́n jẹ́ Ọlọ́fin Àjáyé ti Òrúgbó Ìdó. bákan náà ni mo tún dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Abdulrasheed Ayọ̀túndé Ọlábòmí Ọ̀dúndún kejì tí wọ́n jẹ́ Arágbìjí ti ìlú Ìrágbìjí. bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi púpọ̀, ìyẹn olóyè àgbà Múráínà Oyèlámì tí wọ́n jẹ́ èésà ti ìlú Ìrágbìjí, olóyè àgbà Shehu Abdulrasheed Adémọ́lá tí wọ́n jẹ́ Alápinni ti ilẹ̀ Ọ̀yọ́, àti bàbá wa olóyè àgbà Lékan Àlàbí tí wọ́n jẹ́ ẹ̀kẹfà Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, pẹ̀lú gbogbo àwọn ẹbí tí a ti ṣiṣẹ́ lórí bàbá wọn, pàápàá jùlọ ẹbí àgbà òǹkọ̀wé C.L. Adéoyè, ẹbí Tìmì Àbíbù Lágúnjú ní ìlú Ẹdẹ àti àwọn ti Ìbàdàn, ẹbí baálẹ̀ Orówùsì, ẹbí baálẹ̀ Máyẹ̀ Òkùnadé àti gbogbo àwọn tí wọ́n ti tẹ́wọ́ gbà wá
láàrin ìrìn àjò ọdún kan yìí. ẹ ṣeun àmọ́ bíbí yín lọ́pọ̀lọpọ̀ láṣẹ Elédùmarè òkè òkè báyìí lẹyẹ fọ̀hún ẹ̀jẹ̀ yìí sì fòkú forí sọ́gi ẹ ò ní forí sọ́gi kó ayé ò ní káṣọ iye yín ẹ ṣeun púpọ̀. bákan náà ó yẹ kí á mẹ́nuba díẹ̀ lára àwọn ìdojúkọ tí a rí nínú ìrìn àjò ọdún kan yìí torí bí a ṣe kàn sára sí àwọn tí wọ́n ṣe wá lóore ó yẹ ká tọ́ka àwọn nǹkan díẹ̀díẹ̀ tí a kíyèsí tó jẹ́ bí àkùdé nínú ìrìn àjò wa láàrin ọdún kan yìí. alákọ̀ọ́kọ́ ni wípé àwọn ibòmíì tí a bá ti ń gbìyànjú láti ṣiṣẹ́ ni wọ́n á ní dandan bá àbádá míwájú àní ìbílẹ̀ tútù tẹ̀. àwọn míì á máa gba ìdúnàdúrà àmọ́ àwọn míì wà tó ṣe wípé wọ́n á takú wọn lé ni eléyìí lérò tèmi kò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí wípé píńtà ń ṣe yìí bí a ṣe ń ṣe ojú ẹ̀ síta lọ́nà kan àbí èkejì yóò tún jẹ́ àǹfààní fún àwọn tí wọ́n ní ohun tí à ń sọ nípa rẹ̀ torí ẹlòmíì lè má mọ̀ nípa baba ńlá wọn tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ẹlòmíì lè má mọ̀ nípa ìyá wọn tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ wípé nípa gbígbé wọn jáde yìí òláyé á fi mọ̀ wípé àgbà kan wà níbì kan àbí nǹkan kan wà níbì kan kò yẹ ká jẹ́ kó jẹ́ wípé owó ni ó mọ̀ jẹ́ gbèdéke ohun tí a máa jẹ wá lógún ní gbogbo ìgbà. lẹ́yìn èyí àwọn bí ìṣẹ̀ǹbáyé kan wà tí ó yẹ ká mú ní pàtàkì ṣùgbọ́n tí bí àwùjọ ṣe rí àwọn èèyàn ò kà sí púpọ̀ àwọn bí ìṣẹ̀ǹbáyé ní ìbá sì di ibi ìgbafẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó bá dùn wò tó dùn rí nítorí náà à ń rọ àwọn ìjọba àti àwọn àjọ tí ọ̀rọ̀ yìí kàn pé kí wọ́n gbìyànjú láti ṣe àtúnṣe sí àwọn ibi tó jẹ́ ibi àṣà tí ó ti fẹ́ di àkọ̀tì látàrí àìsí àmójútó tó péye fún wọn. lẹ́yìn èyí ìdojúkọ pàtàkì tó tiẹ̀ wá ṣe gbòógì jù ní lọ́pọ̀lọpọ̀ ìgbà ìrìnnà máa ṣe ìdíwọ́ fún wa àìmọye ìgbà míì tó jẹ́ wípé tá a bá lọ ṣiṣẹ́ á ti parí iṣẹ́ lọ́sàn-án tá ìrọ́kọ̀wò sì já dúró sórí ìta títí dọ̀gànjọ́ òru eléyìí ń fa kùdìẹ̀kudiẹ nítorí náà nígbà míì gan láti rìnrìn àjò á máa jẹ́ kẹ́rù ò fẹ́ bá ni pé ibi tá a fẹ́ rìnrìn àjò lọ yìí bá a bá parí iṣẹ́ ṣáá tètè rí ọkọ̀ tí ó gbé ni délé àbẹ́lẹ̀ tá a tún dúró sórí ìta bá a ṣe máa dúró sórí ìta bí èso àwẹ̀lé ni. àwọn nǹkan yìí jẹ́ nǹkan tí ó fẹ́ máa bu omi tútù sí ni lọ́kàn nínú ìrìn àjò ọ̀hún ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àti ọ̀rọ̀ ìmọ̀ràn àwọn àtàtà èèyàn àti kóríyá láti ọ̀dọ̀ àwọn èèyàn pàtàkì ó jẹ́ kí ó ń kì wá láyà ó jẹ́ ìkìyà fún wa láti tẹ̀síwájú nínú ìrìn àjò yìí a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní òní tí a wo ẹ̀yìn wò pé láàrin ọdún kan yìí níwọ̀nba àbí nǹkan tọ́ka sí a sì ń gbàdúrà wípé ní àkàbà kejì eléyìí tí a tún gbẹ́sẹ̀ lé báyìí kí Ọlọ́run ọba òkè kó ràn wá lọ́wọ́ ká máa lọ re ká máa bọ̀ re kí ibi ó má ṣe nìkankan wa lẹ́ẹ̀kan sí mo mọyì gbogbo àwọn tí àjọ jẹ́ ikọ̀ ìṣẹ̀dálẹ̀ abínibí wa lọ́pọ̀lọpọ̀ torí èèyàn ní bẹ lẹ́yìn orò tóró fi dún táyé ń sá bí ò bá séèyàn lẹ́yìn orò bóró bá ń dún àwọn èèyàn ó dúró gbagbagba ni pé kí ló fẹ́ ṣe kí ló lè dá ṣe kí ló lè dáwò kí ló fẹ́ dà àmọ́ àwọn àtàtẹ̀yàn tí a jọ ṣiṣẹ́ pọ̀ yìí àwọn ló máa ń jẹ́ kó dàbí ẹni wípé ẹnìkan mọ̀ ọ́n ṣe ọlọ́gbọ́n kankan ò sí ibì kan àfẹnitọ́ ló ń bá gbọ́n nítorí náà mo dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo wọn àmọ́ rírì àwọn tí wọ́n ń ṣe kóríyá fún wa tí wọn ò jẹ́ kó sú wa tí wọn ò jẹ́ kípa wa ó pin títí dé ìpele tá a dé láṣẹ Elédùmarè náà ò ní tán lọ́wọ́ yín o bẹ́ẹ̀ ṣe ń ṣe akitiyan pé kí àwọn èèyàn ó lè máa nímọ̀ nípa àṣà wa èdè wa ìtàn ìbílẹ̀ wa láṣẹ Elédùmarè ẹ̀ ní dẹni àná ẹ̀ ní dẹni àkọ́tì lójoojúmọ́ ayé nígbà gbogbo lẹ́ẹ̀ máa bá gbà mú láṣẹ Èdùmarè ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ o ìwájú là ó máa lọ ìṣẹ̀dálẹ̀ abínibí wa ò ní bàjẹ́ àwa náà ò ní gbìyànjú Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi ire lójú owó rí ire ni a máa jẹ.